ẹ̀yin olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv ipò ẹ̀sùn bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì yìí fún àwọn ìròyìn tí ó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi ní ìtajọ́ máa fi kẹ́kọ̀ọ́ ká sì lè jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà tí mo bá padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn náà lọ́rìí kìnìún. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Àwọn ìròyìn ọ̀hún rèé ní bó ti ṣe ṣẹlẹ̀ lóní yàjóyàjó láti ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n ti ń dọdẹ kọ̀rọ̀wọ̀ sí ọkọ arábìnrin kan báyìí o, eléyìí tó fi ọ̀bẹ tó fi já okùn ẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀. Bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣẹ́rí arákùnrin òun náà ni wọ́n ní orúkọ ẹ̀ ń jẹ́ Òjú, tó jẹ́ ọmọ bíbí ìlú Calabar nípínlẹ̀ Cross River. Wọ́n ní ìròyìn fi léde wípé arákùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì ọ̀hún òun náà ló mú ọ̀bẹ tó sì fi gún ìyàwó rẹ̀ títí tó fi di pé ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n ní orúkọ arábìnrin náà ní Josephine Isaac ní agbègbè Àgbòrẹ́ ní Waterside ní ìpínlẹ̀ Ògùn. Òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ nígbà tí CSP Ọmọlọ́lá Ọdútọ́lá tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Oníṣẹ́ rí arábìnrin kan Blessing Isaac tó jẹ́ àbúrò sí olóògbé yìí, òun náà ló mọ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń bẹ ní agbègbè Àbígì ní ọjọ́ Ọjọ́bọ̀. Òun náà ni ó wá ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá nìkan bíi aago 9 ó kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀. Blessing ló sọ di mímọ̀ wípé ní òru ọjọ́ òun gangan kílẹ̀ tó mọ́ òun náà ló jẹ́ pé ọkọ àǹtí òun tí wọ́n ń pè ní Òjú, wọ́n ní ọkọ rẹ̀ òun náà ló jẹ́ pọ́njọ ní àríyànjiyàn gbọ́nmisí omi òtó kan ní òru mọ́jú nìkan bíi aago kan lóru. Wọ́n ní eléyìí gan ló mú kí ọkọ kó sì lọ́ọ́ fa ìbínú yọ tó sì bẹ̀rẹ̀ sí ní gún ìyàwó rẹ̀, ló gún ní ọrùn láìmọye gbà kó tó wá gún ní àyà náà. Wọ́n ní fún ìdí èyí ń kọ́ngbà tí arákùnrin ọ̀hún torí pé ẹ̀jẹ̀ tí ń ṣàn lára arábìnrin náà ló ní kíkankíkan. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ olójúbà ẹ̀wò tó sì nà pápá bora nígbà tí wọ́n gbé arábìnrin ọ̀hún ló ní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn eléyìí tó ń bẹ ní Ibi Adé ní agbègbè ọ̀hún. Iléeṣẹ́ dókítà tí ń bẹ ní ẹnu iṣẹ́ lásìkò náà ń sọ di mímọ̀ pé arábìnrin ọ̀hún ó ti jẹ́ pé àdẹ́dà ó sì ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bùrà látìgbà ọ̀hún náà iléeṣẹ́ ọlọ́pàá náà ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ arákùnrin náà títí di àsìkò yìí báyìí. Ọ̀nà ìgbà tó bá ti fi kélé òfin gbé wọ́n ó rí i dájú wípé wọ́n fi ojú rẹ̀ wọ́n fi wíná òfin, yóò sì gba ìdájọ́ eléyìí tó tọ́ àti tó yẹ. Nínú àwọn ìròyìn tó tún bẹ wájú mi tó tún gbẹnu tán eléyìí tó wá láti ìpínlẹ̀ Èdó níbi ọwọ́ tó ṣe tẹ kọ̀rọ̀ sí arákùnrin kan pẹ̀lú orí èèyàn tútù tán bá lọ́wọ́ rẹ̀ nípínlẹ̀ Èdó. Arákùnrin ọ̀hún ẹni ọdún 27 tí wọ́n ní ó pa ó gbẹ̀mí lẹ́nu ẹni tó gé orí rẹ̀ láti lọ́ọ́ fi ṣe ètùtù ọlá. Wọ́n forúkọ lédè wọn ní Òwádìí Àríbẹ̀wò, òun náà lórúkọ arákùnrin ọ̀hún. Wọ́n ní agbègbè Ẹ̀bútúbù ní ìlú Benin tí ṣe olúlu ìpínlẹ̀ Èdó. Òun náà ní ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó Moses Joel Yamu tó fi léde lánàá ní ọjọ́ kẹjọ nínú oṣù kẹta ọdún ìtọ́jọ́jọ́ sátidé. Òun náà ló tún sọ dímọ̀ ní sátidé ọ̀sẹ̀ tó kọjá ló ń ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní agbègbè Ẹ̀wákúà ní òun náà ni ọmọkùnrin ọ̀hún lásìkò tí nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi kélé òfin gbé. Wọ́n ní ń ṣe lọmọkùnrin ọ̀hún ní rìn gbèrègbèrè ní òru ọ̀gànjọ́ ní ọjọ́ 7 nínú oṣù kẹta ọdún yìí nìkan bíi aago 3 òru. Òun náà ni àwọn ọlọ́pàá lójúkò dúró kì í yẹ̀wò ni wọ́n retí rìn gbèrègbèrè káàkiri òun náà bá dá dúró. Nígbà tí wọ́n sì dá dúró wọ́n wá rí i pé láìlọ́nà ilé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ni wọ́n rí orí èèyàn wọ́n rí ń bẹ̀ ni wọ́n bá fà ń tẹ̀ǹtẹ́ wípé ńbo ni èèyàn tó pa wà tó sì gé orí rẹ̀. Ló bá mú wọn lọ sí ẹ̀bá àbíkan níbi tí ó ti walẹ̀ bíríkótó tó ti wọ òkú arákùnrin ọ̀hún sínú rẹ̀ tó sì gé orí rẹ̀ lọ́ntìẹ̀. Ìwọ̀n láwọn èèyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún ẹnìkan tó wá jẹ́ mọ̀lẹ́bí arákùnrin tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ọ̀hún òun náà ni ó mọ̀ wá sọ di mímọ̀
ìgbésẹ̀ arákùnrin tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ pé mọ̀lẹ́bí òun ni ẹ̀yìn orúkọ arábìnrin ọ̀hún Ẹ̀dọ́bọ̀ Lawrence tóun jẹ́ ẹni ọdún mẹ́tàléníogójì tó ń gbé ní ojúlé kìíní Ọ̀zágie ní agbègbè Ẹ̀bútúvù ní nílùú Benin nípínlẹ̀ Ẹdó ọ̀hún. Wọ́n ní arákùnrin iṣẹ́ amúnidára náà nísìnyí ṣe iṣẹ́ aránṣọ nígbà tí ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó Betty Ekpen Izopan Otimehin tó fìdí ẹ̀ múlẹ̀ ó ní báyìí ó ní kọ̀rọ̀ sí ọmọkùnrin ọ̀hún ó ní kò ní lọ láì gba ìdájọ́ tó yẹ. Ní báyìí wọ́n ti taari ẹ̀ lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń gbọ́ ẹjọ́ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ẹdó. Eléyìí tó jọrú rẹ̀ náà láti ìpínlẹ̀ Ebonyi wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n mọ̀ tún fi kélé òfin gbé kọ̀rọ̀ sí ọmọkùnrin kan tó kọ́ tiẹ̀ ń jẹ́ Ovuta Chigozie ní agbègbè Okofia níjọba ìbílẹ̀ Gúúsù Ezza ní ìpínlẹ̀ Ebonyi látàrí wípé òun tiẹ̀ ńṣe ni wọ́n rí egungun àgbárí èèyàn wọ́n rí ní ọwọ́ rẹ̀ ní egungun àgbárí èèyàn méjì àti àwọn ìbọn àgbélẹ̀rọ mẹ́ta òun náà wọ́n bá lọ́wọ́ rẹ̀ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi SP Joshua Okandu wọ́n sọ dìímọ̀ nílùú Abakaliki nígbà tó ti ń fojú kọ̀rọ̀ sí ọ̀daràn ọ̀hún hàn dé òní Chigozie òun náà ló jẹ́ pé wọ́n rí egungun àgbárí òkú méjì lọ́wọ́ rẹ̀ nígbà tó sì mọ̀ sọ dìímọ̀ ń ṣe ní ó ní ẹnìkan òun náà ló ní kí òun gbé dání pé wọ́n fẹ́ fi ṣe àwọn ètùtù kan wípé òun ni òun lò fún ó ní òun sì lòun lọ bá wọn wá orí ọ̀hún níbi tí àwọn ti kó tó di pé òun fẹ́ lọ gbé fún ẹni tí òun fẹ́ lọ gbé fún ni kó tó di pé wọ́n fi kélé òfin gbé iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n ti ń dọdẹ arákùnrin eléyìí tó dákọ̀ rẹ̀ náà wípé àwọn jọ ń wà láabi ọ̀hún ni wọ́n ọgbà tó máa ti fi kélé òfin gbé wọ́n jọ tara méjèèjì lọ síwájú ilé ẹjọ́ wọn bákan náà wọ́n tún fẹ̀sùn kan arákùnrin ọ̀hún wípé ọgbà bí wọ́n ti ṣe ń wá àwọn kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta kan lè tó yẹ pé wọ́n jí ní agbègbè ọ̀hún láti bí ìgbà díẹ̀ báyìí ọ̀nà tó fi kélé òfin gbé àwọn kọ̀rọ̀ sí kan ní ìbámu pẹ̀lú bó ti jẹ́ pé ìwádìí ó fi hàn wípé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ti ń jí àwọn kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àwọn kẹ̀kẹ́ mọ́ra gbé ní agbègbè ọ̀hún. wọ́n fọkàn léde wọn ní Nkewe Chukwudi Nwako Obinna John Aba àti Uche Aba wọn ní gbogbo tẹ́ mọ́ Chigozie tí wọ́n bá egungun àgbárí òkú lọ́wọ́ rẹ̀ wọn ní gbogbo wọn di wíò lákòlò ọlọ́pàá wọn ni ó sì ṣe ìwádìí lórí kìnìún lórí ọ̀rọ̀ wọn àtàwọn tó ń yùwà láabi náà wọ́n jọ fi kélé òfin wọ́n fi gbé wọn papọ̀ wọ́n sì fojú winá òfin. Àwọn ìròyìn àgbọ́gbárímọ̀ ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa títí di ìgbà míì. ire àti àánú Olúwa fún ọbẹ̀ nìkan kan agbé Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir Babatúndínlọ́mọ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.